kí alọ́dọ́rapọ̀ mọ́ aṣojú iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ọ̀gá SP Badmus Ọpẹ́yẹmí Kozim pẹ̀lú ìyọ̀ǹda ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn gbogbo rà ọ̀bá mi Abíọ́dún Mustapha Alámọ̀tú àti ìyọ̀ǹda alukoro àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ yìí. létí jàgúnmẹ̀ sí ẹ má gbé any faceless account láti máa tẹ̀ nǹkan tí ò tọ́ sí orí ṣé sórí kí ni wọ́n ní mọ́tò àbí kí ni wọ́n abala sàn láàrin láàárọ̀ yìí lórúkọ ọ̀gá àgbà fún ìpínlẹ̀ Ògùn gbogbo ìràwọ̀ CP Mustapha Abíọ́dún Alámọ̀tú PST bákan náà àgbàgbé ẹni tó jẹ́ alukoro fún iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn màwa SP Ọmọlọ́lá Odùtọ́lá láìgbàgbé ẹni tí ó jẹ́ aṣojú alukoro lórí ètò lónìí ìyẹn SP Badmus Kozim Ọpẹ́yẹmí akínyìn dáadáa ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ bá kí àwọn aráalé kẹ bá dárúkọ yín fún wọn sá. Mo kí gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn mo fi kíkí tí ọ̀gá mi tòótọ́ tó yẹ pé lẹ́yìn àsìkò péréke sí ìsìn wọ́n fi iṣẹ́ ọlọ́pàá sílẹ̀ pẹ̀lú ìrọ̀rùn tí ò sì ní mú ìnira dání. àmín. Alámọ̀tú àwọn náà ni CP wa Mustapha Abíọ́dún Alámọ̀tú PSC. ẹ ò lè extend tẹ́nà wọn ni. tó yẹ kó bá ṣe é ṣe fáwọn gan tí à ń bá wọn ṣiṣẹ́ ni ká ló bá ṣe é ṣe ni àbá ṣe ṣùgbọ́n gbogbo ẹ̀ ló ti ní àlàkalẹ̀ tó jẹ́ wípé tásìkò ẹ bá ti tó kò fi ọpẹ́ fọlọ́run ni. ẹ̀wọ̀n rẹ̀ sẹ́ni tàwọn IG lábala CP náà yẹ kọ́lé sẹ́ni. pé bàbá wa Alámọ̀tú fi ọpẹ́ fọlọ́run lánàá òun náà ni wọ́n fi gbé ètò kan kalẹ̀ torí látàná ni ètò retirement wọn ti bẹ̀rẹ̀. oṣù yìí wọ́n lọ ni oṣù yìí ni wọ́n lọ ni. pẹ̀lú ògùn Ọlọ́run wọ́n lọ ní ọjọ́ 9 oṣù tá a wà nínú rẹ̀ yìí. ọjọ́ Sunday ló ń bọ̀ lọ́jọ́ òní kò sí ọjọ́ náà ní ọjọ́ ìrọ̀rùn àtọ́jú àlàáfíà fún gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn àti gbogbo ọlọ́pàá lápapọ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. àmín. lára àwọn ètò tí wọ́n là kalẹ̀ lánàá àwọn tí wọ́n bá wá síbẹ̀ lánàá tí wọ́n bá gbọ́ tí wọ́n bá rí bá a ṣe ń sọ̀rọ̀ wọ́n mọ̀ pé òótọ́ nìkan tá à ń sọ. ara rẹ̀ náà ni ètò àyẹ̀wò ọ̀fẹ́ fún ìlera ara wa tó jẹ́ wípé kò sẹ́ni tó débẹ̀ lánàá tí wọ́n ò yẹ ogun tí ń bẹ ní látòrí ìkànnì ẹ̀ tí dórí tí wọ́n yẹ gbogbo àwọn kan tí ń bẹ lá àwọn tó bá bùkátà kí wọ́n fún lóògùn wọ́n á fún wọn lóògùn àwọn tó bá bùkátà kí wọ́n dán ní ìdánilẹ́kọ̀ọ́ pé àwọn kan tẹ̀ ń jẹrè ntẹ́ máa jẹrè ntẹ́ máa jẹrè ntẹ́ máa rèé gbogbo ìpàpátá ni wọ́n ṣe lánàá. yìí náà jẹ́ ìfi ẹ̀mí ìmúre hàn sí Ọlọ́run ọba adẹ́dá tó jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ láti day 1 tó fi ń lọ sí day last kó mọ́ àṣẹ ní last lórí ilé ìpẹ̀ fún wa kó ṣe last ní níbi iṣẹ́ agbófinró ọ̀tún ayé tí wọ́n tún wá padà mú tí wọ́n máa gbé kọ́lọ́mù bá kó sí ní ìgbésí ayé àlàáfíà àti gbogbo àwọn tí wọ́n tún rí tàyà ní ọjọ́ náà. Akí bàbá ẹ̀ tọ́pọ̀ ní àsìkò tí wọ́n iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn a ní a lot of breakthrough àṣeyọrí tó pọ̀ gidi tí táwọn lè kà tán tó ìjẹ́pẹ́ yẹn gan tí ẹ jẹ́ atọ́kùn ètò ẹ̀yìn gan lè testify sí. onímọ̀fẹ́ fún ọlọ́kìkà wípé máṣe ni Ògúnmọ́mà lọ́dọ̀ our commissioner of police Mustapha Abíọ́dún Alámọ̀tú tó o bá ṣe é láàárọ̀ nígbà tí ó bá dọ̀sán àṣírí rí òtù báyìí ni bá tú nígbà tí ó bá di alẹ́ ta ọwọ́ bá ọ. nígbà tí ó bá lò ó sọ pé ó ti kọ̀ǹtì gbogbo ẹ̀ ti ẹ̀bí ẹni tí ẹ mú tó ti ka bòròbòrò tó sọ fún gbẹbi tó ń gbé nǹkan sóde nǹkan tó ń sóde kí ló tó kù yóò forí balẹ̀ ẹjọ́ náà ni. láfi wá sọ wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀daràn tẹ́ fẹ́ yan ìpínlẹ̀ Ògùn láàyò má ṣe lóògùn mọ́mọ́ yín ni o mo mọ̀ pé ńgbà tí ọ̀gá wa bá fi máa handing over àwọn nǹkan tí wọ́n nílò tí wọ́n fi ṣàṣeyọrí wọ́n padà handing over ẹ̀ náà máa fún ẹni tí wọ́n padà gba iṣẹ́ lọ́wọ́ wọn tí gbogbo ìfowó wa máa jọra wọn lọ pẹ̀lú ògùn Ọlọ́run ọba torí ẹ̀gán ní ẹ̀ gbogbo wa la rí tabaka fẹ́ dì sí fara lóko ó sojú sára bàbá ẹ̀ kó nǹkan ó jẹ́ káwọn dáhùn mọ̀ pé ibùgbé ìpínlẹ̀ Ògùn kì í ṣe ilé ọ̀daràn ilé ọ̀daràn àrò tó bá tutù ládìí lè yín sí. bẹ́ẹ̀ ni ká má dé nàpẹ́nu màá kọ́kọ́ sọ nípa tọ̀rọ̀ àwọn ọmọ asero high school àti asero high school àti àtẹ̀gbẹ́ high school níṣàbí gbogbo ẹ̀ papọ̀ lánàá. ṣe rí àmọ́ sọ́n gbogbo ìgbà
òbí tí ó jèrè ọmọ owó ara ẹ̀ ní ó fi fà á o èyí tó sì jẹ́ kó kú náà owó ara rẹ̀ ni o méjì méjì lọ́lọ́run dá nǹkan o wọ́n ní ire àti ibi ọkùnrin àtobìnrin sánmà àti ilẹ̀ iná omi ọlọ́run dá méjì méjì gbogbo àwọn ọmọ yìí pé inú bọ́lá ṣe dá méjì méjì àwọn akọ́nà tó yẹ pé méjèèjì yẹn ọ̀dà níbi àwọn kan ta ni ó sọ pé lè ọ̀dà ta ni ó sọ pé sánmà ọ̀dà ìṣe ọlọ́run ni ta ni ó pàkó lè ọ̀dà ta ni ó rò mí lè ọ̀dà ìṣe ọlọ́run ni ṣùgbọ́n ká àwọn kan tó wá wà mẹ́ta yẹ pé tá a pè ní méjì méjì sí ọ̀dà irú ẹ̀ náà ní iṣẹ́ ẹbí àti iṣẹ́ eré nǹkan bá fẹ́ fún mú bẹ̀ tí ó bá bọ́ ọ kalẹ̀ tí ó jẹ́ kí wọn náà jẹ́ ẹ̀ láyé tí ò ní jẹ́jọ́ pé njọ́ tó o bá jẹ́ ẹ̀ lọ́wọ́ ni wọ́n á padà dẹ́nu ẹ̀ légbodò onìkan fọ́ mú o òbí ọmọ ṣe kíni òbí ọmọ tọpinpin ọmọ rẹ̀ tí bá ń ṣe ní tí ọ̀dà tí ó fi jẹ́ pé ọmọ náà padà di ọmọ tó dáa lọ́jọ́ iwájú àwọn òbí so àkàtà wọn náà ti ń já nínú ilé o kò sí gbogbo ọmọ tó ń sọ tó ń bá nínú skul náà ní àwọn àbàjẹ́ náà o ṣé gbogbo kan ló bí àwọn yẹn kò sí gbogbo kan ló bí àwọn àbàjẹ́ o àwọn òbí kan tó ń gbé kọ́mọ tó ń jáde lákàtà wọn láàárọ̀ wọn ni tí wọ́n bá so. tí a bá sọ yí pé mo kò ti ń ra skul mo ti ń fún olówó oúnjẹ mo nǹkan nǹkan fúnfún máa nánà dànù ni nígbà tó wọ́n bá di pé wọ́n á gbé ti agbára rí ọ̀ka tí wọ́n á gbé ká mọ́ ọ̀la nígbè wọ́n á gbé ká ọmọlé ṣé òbí òun tó máa nánà dànù lórí ọmọ ká má bàa wọn nánà dànù ẹ̀yin òbí lọ́kùnrin àti lóbìnrin àti alágbàtọ́ ẹ jẹ́ àkíyèsí dáadáa o etí ìṣẹ̀lẹ̀ nǹkan burúkú ní ìṣẹ̀lẹ̀ o nígbà tí ọmọ òkè ìjùmọ̀ lọ tí a ti ń jẹ̀jẹ̀ síríìsì tí a ti ń yọ ìlà tí a ti ń yọ kínní ọgbọ́n wọn lóbi ni tí wọ́n bá tẹ̀ lóbi ní ilé ìgbàtà náà ìwọ́n tó ń gbà tó tó bẹ̀rẹ̀ ọ̀bà kan tí wọ́n tó yí wọn ká máa mú wọn ká máa tọ́jú wọn fúnra wọn tó jẹ́ pé àwọn ọmọ kékeré ni wọ́n ń dà lóru wọ́n ń dà lóru gbogbo ẹ̀ bí kéwàá kan bá fẹ́ sè gbogbo náà wọ́n bọ̀ fún yín fúnra mi dà tá máa ké tá máa hó tó sì yẹ kó rí bẹ́ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ yẹ ẹ̀rí pé ń jẹ́ kékeré ti ń dàrú bọ̀ ìjọ tó wọn ti sọ yí pé kí títà kọ́ máa bọ̀ mọ́ wí mọ́ àwọn náà sì fọwọ́ lẹ́rọ máa wòran bí ẹ bá bàjẹ́ dé yọjọ tó àti ni lẹ́yìn àtijọ́ tó máa bá ṣe ń tí ọ̀dà nílé tóbi bá sọ wípé ní ìwádìí ìfọ̀jú rẹ̀ tó títà rẹ̀ yóò dọ̀bà ní kí wọ́n tí a bá rárá jọba lọ tí a bá wọ́n pé má wọ̀rí ṣe bí olùkọ́ ẹ̀ tí ń kọ́ mathematics ṣe bí nọ́mbà wọn bẹ̀ lọ́ọ̀ mi àmì ọmọlé wọn màá lọ fẹjú ẹ̀sùn pé mo fẹ́ lọ fojú ẹ̀sùn gan lásán yẹn á tó jẹ ká tọ̀ ọmọ yẹn lójú ẹsẹ̀ ìfẹ́jú ọ̀fẹ́fẹ́ yóò tó jẹ́ bọ́ọ̀lù ibi náà láti rí àwọn òbí títí mú àdá tí ń tẹ̀ lọ́mọ lọ skul pé torí pé ọbọ̀mọ rẹ̀ wí tó fẹ́ lọ bọ́mọ rẹ̀ kọ̀yà nínú skul gbogbo wa la gbọ́ lórí programme náà rí. sẹ́ẹ̀rí abiapa àtàbíamọ yàtọ̀ tí mẹ́gbẹ́ gbanagbana ni o ìwọ tó o bá fẹ́ jí abiapa múra sí ọmọ aṣèǹsó ọmọ náà ní ọ̀padà wáyé ọjà ilé mi ẹ̀ tó o bá kíáfù. ẹjí sẹ́yìn nǹkan tí ò dáa ni. náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kò nídìí ọjà wọn gbà tajà lánàá wọn máa tó ti bẹ̀rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ náà ọmọ tó ń bẹ̀rẹ̀ náà bí a ti gbẹ́gbẹ́ wèrè kì í ṣe pé bẹ̀rẹ̀ pé torí ọ̀fẹ́ bá wọn yà ń tán náà fi kó nǹkan ní ìkànnì àwọn káàkiri ṣùgbọ́n mẹ́sẹ̀jì lélẹ́yìn o gbogbo yóò gbọ́ dáadáa ìwé òbí tó bá lè mójútó mẹ́ láti ìsìn lọ tó wọ́n bá bá ọmọ rẹ tó wọ́n bá bá mo mọ̀ pé ojú ó ti wọ̀ náà láti pé o fẹ́ wá gbọmọ ẹlẹ̀ lẹ́yìn àgọ́ ọlọ́pàá torí ń tọ́ gbọ́ ọ̀rọ̀ tó gbọ́ ó délé ó sì máa ronú that is number one. number two wọ́n ní pé tí wọ́n bá mú ọmọ rẹ fún ẹ̀sùn jàgídíjàgan ẹ̀sùn àdàlúrú tí wọ́n bá mú ọmọ rẹ fún ètò ìfẹsẹ̀ lórí ẹ̀ ọmọ rẹ ó dé kóòtù bí wọ́n lọ́wọ́ fún wọn pé amalágbájá amátàmọ́dù kò sí nígbà wọ́n pẹ̀lú di wọ́n sì dé kóòtù torí wọn ní kékeré yìí àti ṣèkéni pẹ̀ka àti pẹ̀ka rẹ̀ kéè torí tó bá dàgbà tán wọn gbẹ bọ́ lọ́wọ́ ẹni ní. wọ́n bá wọn lọ́wọ́ ìyàn lọ́rùn ni kó tó di pé wọ́n bá wọn lọ́wọ́ ìyàn ní pẹ̀lú ogun àwọn náà wà káyé yanjú ẹ̀ tí wọ́n ti yẹ mẹ́sẹ̀jì nípa yòóbí o kó kálukú kú ọmọ rẹ̀ kó pé ẹ parí ẹ̀ sẹ́nu ṣé ká fi yàrá rẹ̀ nù. kí lẹ ṣì kà. àtijọ́ ọ̀ndì tẹ́ káàkiri sìn ọmọ
ọmọ secondary school tẹ́ pé kò lè kí wọ́n bá kátó wà lọ́wọ́ ọ̀dẹ gàdí ní àwọn ìjọba ń yọ káàkiri ètò ìfúnni wọn lọ tó gbọ́ sóbì lẹ́nu pé sọ ọmọ ọmọ ẹni tó ṣe o ìtì mọ́ ọmọ ilé yìí tí wọ́n máa ẹgbẹ́ àwọn àti ẹ̀sìn wí ẹgbẹ́ àsọdọ̀ rí kí ló bá dé tó fi jẹ́ pé inú ìwà àbájẹ́ yìí òun ni a fẹ́ máa sọdọ̀ sí bẹ̀lẹ̀ yìí fẹ́ máa jẹ́ mi ò sì bá wọn ọmọ wí orí gbogbo ẹni bá ṣe sọ̀rọ̀ ẹni máa bá máa pòpò pé tó bá máa pèsè orí program ní sìn abáwọn ọmọ yẹn wíwọ ọgbọ́n ní ṣé kí ni ká ṣe ká wá pa wọ́n ni ẹ̀ máa ẹ̀ fẹ́ràn àti ó pè ẹ̀ máa fẹ́ràn òbí kan tó fẹ́ pé at least irú bí wọ́n ṣe jẹ́ ẹ̀ ti mọ irú jẹ́jẹ́ ọmọ sọ pé ọmọ tó bí sí ọmọ kájọ náà lọ ni yóò kájọ náà lọ ọmọ tó bí àtọ̀dé rẹ̀ tó bá ti sọ pé ọmọ gbọ́dọ̀ mọ́tò yìí ọmọ ọmọ àbúrò àbẹ̀gbọ́n àbọ̀mọ́ tó dàgbà tó fẹ́ náà lọ́mọ yẹn tó lè bá wí. àwọn ń wòran ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ̀ló ń pọ́n ẹ̀ní ń pọ́n ẹ má wọrí o so gbogbo ẹ̀yẹ bí mo máa pátá ọlọ́run jì kí ẹ jèrè ọmọ ọlọ́run ò ní jẹ́ kí ẹ fi ojú tó kún àwọn ọmọ yín òde táwọn ọmọ yín lọ sí òní dé ọlọ́run ò ní jí kí wọ́n bá wọn lọ ṣùgbọ́n àwọn náà gẹ́gẹ́ fúnra ara wa ká ṣe kí mẹ́tì ara wa o báwo la ṣe ń mójútó àmọ́ inú ilé ǹjẹ́ náà àwọn retí pé afẹ́jèrè wọn lọ́jọ́ ọ̀la ni àbí kò kù ìtí ọ̀dẹ̀ yìí òbí ni yí pé kì í ṣègbà tó má bá tó máa mú tọwọ́ kó bọ̀ wá lé nìyẹn tó ń jèrè ọmọ o ọmọ tó ń bí wọn àwùjọ òbí tó ń jèrè ọmọ o dókítà ní lọ́hùn ọmọ wa ni àwọn ẹgbẹ́ ni ọmọ alágbájá ni yàtọ̀ sí mẹ́mẹ́ ni o wọ́n pe ọmọ tó bá ọmọ ológo tí ń ṣeré nínú ayé tọ́jú yín pé bóyá ibi tí a tẹ̀ sí ibẹ̀ lọ́ tẹ̀ sí bóyá lẹ́yìn ìgbà tó kàwé gbowó ó tó kọ́ tẹ́lọ̀ fashion designer lẹ́yìn ìgbà yìí ó tó kápẹ́ntà ó tó ṣe gbogbo ẹ̀ ó tó kàwé wọ́n mọ̀ bí wọ́n fẹ́ dákọ̀ ẹ̀ ládùúgbò kọ́sìmù tó wà ní sàlẹ̀ dókítà ni ọmọ wa ni ṣùgbọ́n ètò ìdíje pé ògógó ní fi yan ọkọ tó di pé yóò lọ fọ́sẹ̀ntà ọmọ wa ni o. ọmọ àtúnṣe àyàdá. bẹ́ẹ̀ ni ọmọ wa ni o bọ́lá abẹ́kẹ́ máa sọ pé ọmọ wa ni sọmọ rẹ ìgbà bẹ́tà kó jókòó ní sèé kó pe ọmọ rẹ sákèésì kó má bàa padà lóko parun mẹ́sẹ̀gì fún gbogbo àwọn òbí tí wọ́n mọ̀ pé àfẹ́ ní nǹkan rẹ̀ sí láyé kọ́lọ́ọ̀jì gbogbo àwọn òbí wa pátá kọ́lọ́ọ̀jì wọn ní nǹkan rẹ̀ sí láyé o torí kò ní í dáa o kò dáa kí màjèsín kọ́ máa tójú òbí wọn o ìmọ̀ ìṣẹ̀ṣẹ̀ gbogbo ìṣẹ̀ṣẹ̀ máa para wọn ẹ̀ńtọ́tá ẹ̀ńtọ́kùn ti gbé ẹ̀ńtọ́kọ́ yàtọ̀ sí pé wọ́n fi ìjáde jàǹdùkú wọ́n fi ń dà wọ́n lọ́ọ̀lù wọ́n fi ń dà láàmú tí wọ́n lọ́rùn ní kí afojúsùnkún ọmọ ẹ̀dàkọ̀ ẹ̀yìn òbí wa pátá àrọ̀ ẹni àtẹ̀yẹ alágbàtọ́ abẹ́ lórúkọ ọlọ́wọ́n ọba ẹ̀rí pé wọ́n ní sí ti program kan lẹ́nu dọ́lẹ́ta yìí àwọn nǹkan tó wà fún un tí wọ́n bá ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ ìwọ òbí tó ọba ti lè máa bí ẹ ṣe máa mójútó ọmọ rẹ wọ́n bọ̀ mójútó ṣùgbọ́n ìgbà tí wọ́n bá mójútó ọ̀nà tí wọ́n bá bọ̀ mójútó ó lè má padà tẹ́ ọlọ́run tó ló ṣe é ṣe nǹkan bá múnú wọn kó padà fojú balẹ̀ ẹjọ́ sọ wá dáa ọmọ tí ò tí ì parí secondary school kó máa di ex-convict tó nítumọ̀ tó ṣe gbọ́ nítorí náà ẹjọ́ àrò lọ́kùnrin lóbìnrin ẹ dákun ẹjẹ́ á sí jẹ́jẹ́ ẹjẹ́ á bá wọn sọ̀rọ̀ ẹjẹ́ á bá wọn sọ̀rọ̀ àwọn alábí wọn àmọ́ látàfilé bá wọn sọ̀rọ̀ kó sóògùn wọn ní ẹ̀sìn bí ìwèrè nù skul àwọn akẹ́kọ̀ọ́ náà bẹ́ẹ̀ mẹ́ta ẹgbẹ́ àwọn ní fọ́kọ̀ sí bẹ́tà fẹ́ẹ́ jẹ́ ìwé ẹlẹ́fẹ́ wà láre tí wọ́n tó máa ṣe gómìnà ìyá lórí ilẹ̀ sẹ́ni náà ti ń yàrá tí ń jọba. so ìyẹn báyẹn o. tán ẹ kí àdókè lọ fún ìpolówó ọjà tí wọ́n padà dé àmọ́ tuntun ó ti tán nìyẹn ọ̀gá ọlọ́pàá. ó ṣì wà lẹ̀ ká lọ fún ìpolówó ọjà náà padà bọ̀. pé àgbà tí ò bá kẹhùn sọ̀rọ̀ ó dènà kó kẹtàn sáré lórí àrò àwọn ọmọ wa kí SP Badmus Ọpẹ́yẹmí Cousin kọ́ máa tẹ̀síwájú lórí àwọn àṣeyọrí iléeṣẹ́ ọlọ́pàá láàrin ìjẹjọ sí àsìkò yìí lórí àwọn àṣeyọrí láti dáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn ìpínlẹ̀ Ògùn. mo kí DPO Sagamu pé wọ́n kó àfọmọnìyàn sí inú ìjàfáfá òun náà ni orí wà ní ọjọ́ kejì nínú oṣù tuntun tá a wà nù rẹ̀ ní CSO Alana Company ní ìlú ní Affleage tí ó wà ní òpópónà Ìbàdàn Lagos Expressway ló pe DPO pé ó ti ṣẹlẹ̀ ní company àwọn o company yẹn dẹ̀rí ó wà under construction tí wọ́n ń ṣe lọ́wọ́ ó ní àwọn gidigangu bíi mẹ́wàá pẹ̀lú àdá àti oríṣiríṣi nǹkan yẹn bá wọnú company lọ
gbà tí wọ́n wọnú company ní dídí aago 2 àbọ̀ òru wọ́n táyì ọlọ́dẹ tó wà ń bẹ̀ wọ́n di lókun látẹsẹ̀ tó fi dórí apá àkẹ́sí bì kan from there etí àwọn arábí wá fẹ́ ṣe wọ́n á lùtù àwọn kan nínú company náà ni wọ́n sá padà gbé truck kan tí orúkọ ẹ̀ ń jẹ́ Shum Lion Concentrate truck mísà tí nọ́mbà rẹ̀ tí kò sí nọ́mbà lára rẹ̀ but engine nọ́mbà rẹ̀ 220207007107 tí chassis nọ́mbà rẹ̀ sì jẹ́ LZZ 5BLND 7NN953652. ẹni tó wá yà wá lẹ́nu ni pé nígbà tí wọ́n wọ ọkọ̀ yìí jáde kí àwọn ọlọ́pàá wọn tó débẹ̀ wọ́n ti lọ. DPO wá ṣe àwọn sẹ́ka tó yẹ pé ó mú ọpọlọ dání pápápá àwọn agbègbè tí wọ́n lè gbà jáde wọ́n ti contact àwọn DPO tí ó leak mọ́ àwọn agbègbè yẹn bíi Ìjẹ̀bú-Òde Axis Ògèrè Ọ̀fadà tó fi dé Wáríwá àti Mòwe. wọ́n sàtọpinpin ẹ̀kọ́ yìí wọ́n tọpinpin ẹ̀fà wọn àrí bọ́ nínú iṣẹ́ tí wọ́n ti ṣe kalẹ̀ tí wọ́n ti fi tó Ògèrè motor park létí gbà tó di ọjọ́ kẹta àwọn ará bíi ọwọ́ tọ́ wọn pẹ̀lú tírọ̀kì yẹn ní Ògèrè motor park pẹ̀lú àwọn ọ́fíìsà tó wá ní àti annex àwọn intelligent ọ́fíìsà tó wá láti annex láti Kẹjà wọ́n sá padà mú àwọn arákùnrin wọ́n rí mẹ́fà mú nù wọn pẹ̀lú tírọ̀kì yẹn la fi sọ fún yín pé ní ìpínlẹ̀ Ògùn má ṣe ni Ògùn mọ́mọ́ ìbá bẹ́tà kó o wáṣẹ́ tó dáa sí náà kó jẹ́ wípé àpamọ́lẹ́kùn jayé wo ni wọ́n fẹ́ fi ṣe iṣẹ́ sí. ìyẹn tó gbẹnu tán tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ kẹta nínú oṣù tá a wà yìí ní Igbóṣòro area ó ní CDC chairman kan ló ti fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí pé ó ti ṣẹlẹ̀ o ní hòtẹ́ẹ̀lì tí wọ́n ń pè ní Winner Hotel ní Igbóṣòro níbi tí wọ́n ti lọ àtáàkì àlejò kan bẹ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Gideon. kété táwọn ará bí wọlé àwọn ẹlẹ́nu márùn-ún ni wọ́n sì kó àwọn nǹkan ìjàdá ní bí ìbọn kankan wọ́n táì obìnrin tó wà ní tó jẹ́ staff wọ́n lọ kẹ̀ sínú rúùmù kan wọ́n tì má bẹ̀ wọ́n dẹ̀ gba inú rúùmù tí arákùnrin tí wọ́n fẹ́ lọ báyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ebuka Gideon wọ́n lọ bá níbẹ̀ bọ́ọ̀ náà ti gbé nǹkan kan tí ń ṣẹlẹ̀ òun lu sílì láti sílì yẹn ló ti gbà bọ́ lọ sínú ibùsọ̀ rúùmù kẹwàá gbàtàwọn ará bí ibẹ̀ ló bá gbá escape ara abídẹ́nu ilé wọn ọba táwọn ọmọbìnrin ni bá náà ṣe gbéra nìyẹn ọkùnrin ti rìn tó ibùsọ̀ 250 mẹ́ta tó ti rìn wọ́n sì tó lé ọlákùnrin yìí wọ́n sì tó fi ìbọn lé pa wọ́n dẹ̀ gba àwọn nǹkan tó wà ní owó yẹn kọ́ńtẹ́ntà ntẹ́ ń jà sí ni ò tí ì yé wa kọ́ńtẹ́ntì kan wà nínú báàgì yẹn wọ́n sì gbà wọ́n sì lọ ṣùgbọ́n wádìí sì ń lọ lọ́wọ́ láti make sure pé gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ láburú ni ọwọ́ máa padà tó. December ń bọ̀ tí àwọn ará abímọ máa tọ́jú àwọn nǹkan ìlú wọn tí wọ́n máa tọ́jú rẹ̀ káàkiri December ti ń bọ̀ o bẹ́ẹ̀ sì ni gbogbo àwa tí a bá rìn ní ojú pópó ká máa rìn ti ìwòye ká sì máa rìn ti tìfura ní ọjọ́ 4 oṣù kejìlá táwa nù rẹ̀ ànàkọ́ yẹn. bẹ́ẹ̀ni èyí ni ọjọ́ 5 ní area commander Ọ̀tà ọjọ́ 4 lónìí ìlọ́jọ́ kẹrin ní area commander Ọ̀tà lárákùnrin kan tí mo forúkọ bò láṣìírí tó jẹ́ ọmọ ẹgbẹ́ SOSAPT ní Ìjú unit ló fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí pé arákùnrin kan máa ń wá tó bá ti wáyọ̀ wọnú igbó á gbé báàgì kan wọnú igbó tó bá ti gbé báàgì yẹn wọnú igbó tó bá máa jáde báàgì yẹn ò ní jáde pẹ̀lú ẹ̀ olóòtú wọn sọ pé ó ṣe jẹ́ pé bákùnrin bá ti wọnú ìletò yìí yóò jáde kò ní gbé báàgì yẹn jáde padà
kásá máa fọ̀rọ̀ sùn wọ́n ká lu inú igbó yẹn wọ́n bẹ̀rẹ̀ sí máa ń sàásì inú igbó wọ́n padà discover pé there is uncompleted building kan ní inú igbó yẹn gbà tí wọ́n wò bẹ̀ wò wọ́n rí báàgì léwó gbà wọ́n tú báàgì ó jẹ́ locally made pistol tó bá ti ṣiṣẹ́ tán ibi tó wá máa ń tọ́jú àwọn nǹkan rẹ̀ sínú láfi máa ń sọ wípé if you see something say Say something. ẹ má jẹ́ àkú lẹ́nu náà ẹ wo ọ̀nà tí arákùnrin gbà ṣe àkíyèsí bí arákùnrin ibi ṣe ń wọlé ti ń jáde ó dẹ̀ ṣàkíyèsí pé tó bá fẹ́ wọlé báàgì kan bá wọnú igbó yẹn tí ó bá padà jáde kò ní sí báàgì yẹn lọ́wọ́ ẹ̀ nítorí náà ẹ jọ̀ọ́ gbogbo apáta wọn ní ti ojú tìyẹ ni àparò fèrè náà ló fi ń ríran kò ń ṣe àparò nìkan máa wo gbogbo ẹyẹ gbogbo ẹ ló bí ọba ríran kódà kí èèyàn bá jẹyẹ kó jẹyàn. tó bá jẹ́ èèyàn ó di tí ọba kí á fún ó di DJ YK mú lẹ́nu so kó máa ṣẹbẹ kúrò máa padà ṣẹlẹ̀ lórí wa ẹ jí gbogbo apáta ká gbìyànjú ká máa ntọ́ bá tọ́ àti ntọ́ bá yẹ lálẹ́ àwọn nǹkan tá a bá rí tí ó ń jẹ́ nǹkan kàyéfì tá a bá lè ṣiṣẹ́ yẹn fúnra ara wa ká fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí lójú náà. tó ọ̀rọ̀ ni gbọ́ tí aṣojú iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ọ̀gá SP Badmus Cousin Ọ̀pẹ́yẹmí ọ̀rọ̀ lẹ gbọ́ tí wọ́n sọ kalẹ̀ yìí pàápàá jùlọ fún àwọn òbí lórí ìpèníjà tí ó ń kojú ẹ̀ka ètò ẹ̀kọ́ báyìí láwọn iléèwé wa àwọn ọmọ wa nígbà tí wọ́n bá parí ìdánwò àbí kó wá di wípé ṣe ni wọ́n máa tú yẹ́yẹ́ síta láti máa fi àdá igi gbóngbó léra wọn káàkiri. ìbọn ìléwọ́ tọ́ì láti máa fi lé ara wọn. ẹ jẹ́ ká wo irú àwùjọ wo irú àwọn ọmọ wo ni à ń produce fún ọjọ́ iwájú yìí. ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wọ́n lè máa sọ wípé bóyá àwọn ọmọ yìí pé ọmọ wọn ń wúrúwà báyìí ṣùgbọ́n kò sí bí ọmọ èèyàn kan kò sí bí ọmọ kan yóò ṣe ya oníwà ìpáǹlé tí òbí rẹ̀ tí ò ní mọ̀ irú ẹ̀kọ́ wo la fi ń kọ́ àwọn ọmọ wa irú ọ̀rọ̀ sì tí wo là ń fún wọn. òun lẹ ti gbọ́ yìí o kò bá ojú mu kọ́ máa sọ pé ọmọ ìyá alágbájá ṣẹ̀ṣẹ̀ dé látẹ̀wọ̀n kò bá ojú mu kí wọ́n máa sọ pé ọmọ ìyá alágbájá wọ́n ṣẹ̀ṣẹ̀ fílẹ̀ láti eléwé ìran ni. ẹ̀bẹ̀ kan tí èmi kọ́ máa bẹ̀lẹ̀ iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ni wípé nígbà yòówù tí wọ́n bá ti ń firú àwọn ọmọ bẹ́ẹ̀ hàn ẹ jẹ́ káwọn iléeṣẹ́ rédíò máa mọ̀ ká máa ka orúkọ wọn Lámídì ọmọ Amúdá ní nọ́mbà bábábábá tó tọ́ ni débi wípé òbí mi á lè máa fi eléyìí nígbà tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní kó ìtìjú tó di pé obìnrin mi níbi tó ti ń ta ọjà ìyá tó ń ta ọmọ ẹ̀ náà ni ó ṣe ìṣèdí látẹ̀wọ̀n ńgbà òkúta bá bẹ̀rẹ̀ sí ní báyà àti bàbá oníkálukú tí irú ẹ̀ ò tí ì ṣẹlẹ̀ sí àmọ́ bí a ti ń fa ọmọ wọn létí mọ́ra yàtọ̀ sí ilé àwọn ìgbésẹ̀ tí wọ́n ti máa ń gbélé látijọ́ láwọn iléèwé wa lórí assembly even lẹ́nu gate ni wọ́n ti máa wo kí ló wà nínú báàgì ẹ̀ kí ló wà nínú ọmọ tó bá fi ọ̀bẹ tàbí ìgbàdí àbí wọ́n tún ti ń mú wọlé ìwé nísìn tó bá rí pé wà nínú báàgì òun tó sì mọ̀ pé wọ́n máa ṣẹ́ẹ̀kì báàgì òun wọ́n máa yẹ òun wò kò ní lè mú kúrò lé ó lè ní ibi tó bá wà lè fi pamọ́ sí àbí tí wọ́n dẹ̀ máa rí ń bẹ̀ à ń pè afẹ́kàwùjọ wa ó bọ́ lọ́wọ́ ìwà jàgídíjàgan síbẹ̀ ẹ wò ẹ̀wọ̀n kan tó ṣẹlẹ̀ nísìn àwọn olùkọ́ èmi sì máa tẹnu mọ́ díẹ̀ lọ́wọ́ òbí díẹ̀ lọ́wọ́ akẹ́kọ̀ọ́ púpọ̀ lọ́wọ́ àwọn olùkọ́ wa ń tá a bá fẹ́ lẹ́mọ̀ ṣọ́ṣọ́ ni kó ṣọ́ ń tá a bá fẹ́ lẹ́mọ̀ ṣọ́ṣọ́ ni kó ṣọ́ ọmọ tó bí ẹ bá ní ọ̀rọ̀ kò lágbára àti ṣe lẹ́sìn ẹ fi ilẹ̀ ẹ má gbọ́ ọgbọ́n àwúrú ju pé ọmọ tó bá ṣe lẹ́sìn kò ní pàṣẹ tẹ́sítì ara ibi táwọn ọmọ náà ti ń kọ́ ọgbọ́n ìwà jìbìtì nílùú ìwà agbárí nìyẹn bùkọ́ àwọn ọmọ yìí mẹ́tẹ́rìsì wọn gan ojú tẹlómìn lọ IQ tó kún ojú tẹlómìn lọ tó pé tíṣà wa ní ẹ̀yin rán àwọn akẹ́kọ̀ọ́ lọ́kùnrin lọ pé ọmọ obìnrin wá yes ẹ̀yin rán wọn kí tíṣà yìí rán akẹ́kọ̀ọ́ pé kó lọ bá wọn ra sìgá tàbí kó lọ bá wọn ra aṣákan àbí kí wọ́n ti ń pe ètò wọn fẹnu já òun fi ń já gbogbo àwọn ìwà wọ̀nyí náà la gbọ́dọ̀ nílọ́kàn pa àwọn akẹ́kọ̀ọ́ wa wọ́n ń wò wá ẹja ṣeun tó tọ́ kí ló fà tí olùkọ́ àwọn akẹ́kọ̀ọ́ fi ń bẹ̀rù àwọn tíṣà ayé ọjọ́ òun torí wọ́n bu ọ̀wọ̀ kún ara wọn ni lẹ́yìn ìjọ Jímọ̀ tó bá ti di tíṣà nígbà yàbí ó tún dijọ́ Monday lórí assembly kì í ṣe pé wọ́n máa lọ máa pàdé tíṣà mi ní ilé onípàrágà máa pàdé tíṣà mi ní ojú ọ̀gbàrá níbi tí wọ́n ti ń fagbó respect mo fẹ́ wá fún ká sọ díẹ̀ ńbẹ̀ ká ṣe wọ́ èyí tó tún dàbí ẹ̀ ọ̀gá Badmus mi mọ̀ bóyá ẹ ti gbọ́ bó ti jẹ́ pé ìṣẹ̀lẹ̀ yẹn ó ṣe ní láàánú púpọ̀ ìwé ìròyìn Punch ó ti gbé jáde Ọbàdàkọ ló ti ṣẹlẹ̀
àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń lọ fún ètò coming war tí a mọ̀ sí teaching practice coming war akẹ́kọ̀ọ́ kan láti ilé ẹ̀kọ́ Tai Solarin University of Education Irinwó Lẹ́bùrú ló wà. Olùkọ́ coming war yìí kò mọ̀ọ́mọ̀ gbogbo èèyàn ló sì ti ọ̀pọ̀lọpọ̀ kódà nílé ìwé ìmọ̀ ní àwọn bíi méjì tí wọ́n sì jẹ́rìí bí ìwé ìròyìn Punch náà ṣe kọ ẹ̀rí pé wọ́n balance ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ibi tí mo wá lọ ń bẹ̀ ni wípé kí ni ẹgbà ń wá lọ́wọ́ olùkọ́ nígbà tí Ministry of Education sọ wípé a gbọ́dọ̀ ná ọmọ bó tilẹ̀ jẹ́ pé ẹgbà yìí mo rò pé òun ni tíṣà fi ń gbé orin Christmas carol tí wọ́n ń rẹ̀ ṣe rìhásà rẹ̀ dòre mi fa sọ láti mo rò pé òun ló tí òun fúnra ara ẹ̀ ò bá ti rí ẹgbà lọ́wọ́ àwọn olùkọ́ tí wọ́n jẹ́ permanent teachers àbí níbẹ̀ ṣé òun náà yóò lè mú dání tàbí kí principal tàbí headmistress sọ fún pé àìlò ẹgbà ní ìyẹn àbí. mo ń sọ eléyìí kó lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn míì mo rò pé ibi tí olùkọ́ yìí ti ń fi ẹgbà ṣe kínní bóyá àwọn akẹ́kọ̀ọ́ ibi tí wọ́n ti ń sáré ṣòro mọ́ ẹ̀mí ni máa ṣe kínní kan ó di pé wọ́n ti ra wọn bí ẹgbà ṣe lọ wọ ọmọ ìlú jù wọ́n sáré rọ́ọ̀ṣì akẹ́kọ̀ọ́ yìí wá sí Federal Medical Center ojú ti fọ́ wọ́n ti yọ ojú tawí ọ̀rọ̀ tawí ti dé iléeṣẹ́ ọlọ́pàá ní Eléwéran iléeṣẹ́ ọlọ́pàá sì ti àrẹ́sì 400 level student teacher teaching practice kìíní yìí ṣùgbọ́n ẹ jẹ́ ká wò kó ní àwọn ọlọ́pàá gan ẹ̀sìn máa gbọ́ lẹ́nu wọn nígbà tó bá yá kì í ṣe pé fi ẹgbàá náà rárá kò ná akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ẹgbàá wà lọ́wọ́ ẹ̀ tí ó fi ń kọ́ wọn ní pé báyìí kẹ́kọ̀ọ́ orin ṣe mọ̀ pé àwọn ọmọ kéékèèké bí tí wọ́n ti ń rọ́ọ̀ṣì wọ́n tira wọn lura wọn gbẹgbà ṣe lọ wọ ilé ìlójú tó ọlọ́wọ́n mi mọ̀ bóyá ẹ ti gbọ́ torí ọ̀rọ̀ ẹ ti dé iléeṣẹ́ yín. agbọ́dẹ̀ ń bẹ̀ lákòókò náà ọlọ́wọ́ bá ní ṣe àlàáfíà tó péye fún. àmín o àmín o àmín o. bí ẹ ṣe sọ yẹn náà ni ìròyìn ṣe gbé àkóbá àdábá kọ́lọ́wọ́ bá kó má fi sọ̀kan wa. àmín o àmín o. àjò tábà wọn lọ tí yóò fa okò aburú fún wa ọlọ́run ní já bá wọn lọ. àmín o. kì í ṣe àdúrà pé ìrìn àjò tá lọ tá ní dé mọ́jà bá wọn lọ èèyàn lè lọ ìrìn àjò kó dé kó má balance kó forí kó nǹkan bọ̀. ó lè lọ ìrìn àjò kó dé kì í ṣe kó kú sọ̀hún o kó má balance ṣe mọ̀ pé oní teaching practice yẹn ń sìn ìrìn àjò kan náà lọ lọ́hùn lẹ́yìn kó gbókò aburú lẹ́yìn pé òun ò tí ì mọ náà pò tó òun gan bó ṣe wà ń sẹ́wọ̀n ó fẹ́ gbé nǹkan jẹ pàápàá òun gan ọ̀gbádùn láìfọ ẹ̀ báyìí ó fẹ́ gbé nǹkan jẹ nígbà tó gbọ́ pé ojú akẹ́kọ̀ọ́ yìí. àbúrò mi ò yín kì í ṣe kò mọ̀ mọ̀ bẹ́ẹ̀ ni. tẹ́ bá lọ wo àwọn tí wọ́n máa ń kíní practice yẹn gan ní chọ́ọ̀chì wọ́n ní kíní kan tí wọ́n mú dání bí igi kékeré báyìí tó máa ń gùn á ní white lẹ́nu báyìí tàbí àwọn tó jẹ́ band tí wọ́n fi máa ń ṣàtọ́nà orin tí wọ́n máa fi ń ṣàtọ́nà orin wọ́n máa jù báyìí wọ́n máa ṣe báyìí wọ́n máa yí báyìí wọ́n máa ṣe báyìí bọ̀ ìfẹ́ wípé inú àwọn ọmọ yẹn ń dùn pé àwọn fẹ́ fújọ́ èmi ni màá fújọ́ èmi ni màá fújọ́ èmi ni màá fújọ́ níbi máa níbi mo tẹ́ ń ṣe lọ́wọ́ kò ní lọ́kàn pé òun tiẹ̀ fẹ́ gba bá ọmọ wí iṣẹ́ tó dẹ̀ ń ṣe ń bẹ̀ iṣẹ́ yẹn ti wo àwọn yẹn ó ti wo àwọn ọmọ yẹn lára níbi pé jọ́yìn ti wà lára gbogbo wọn pátá. bẹ́ẹ̀ni inú ìdùnnú ni wọ́n wà. inú ìdùnnú ni wọ́n wà kó tó dọ́ra kó padà á já sí ìbànújẹ́. so gbogbo àárọ̀ gbogbo àwọn tí family ti kì í ní ìṣẹ̀lẹ̀ sí ọlọ́wọ́n bá ní rọ yín lọ́kàn. bó bá ṣẹlẹ̀ náà ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé òun náà ni wọ́n gbé yẹn odidi ọmọ lápè ojú ò sí rà lọ́jà. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni o. tó bá yẹ kó bá ṣe rà ní gbogbo àti ẹ̀ ń fi pàpà rìn sí wọ́n ti wá kódà àìmọye tó yẹ pé owó tó ní láyé ìran kẹwàá wọn tí wọ́n bá sì ń na ní ojoojúmọ́ tí wọ́n ń na àpàkò lẹ́sẹ̀ tí kò sí lójú tó bá yẹ kó ṣe rà ní wọ́n ti lọ ra ojú. Allahu Akbar. àfi yìí kẹwàá láyé yá àfi yìí ọ̀rọ̀ náà ń lágbára fa ntọ́nà ń ṣe fún àpò lóore ìkànnù rẹ̀ nù tí ò sí rà. so kọ́lọ́ ọba kó bá ní ṣe dáadáa pẹ̀lú wọn o. àmín. tó àti ìdílé àwọn ọmọ tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí nínú ẹ̀ mọ́ ọlọ́run á sì fún ọmọ ìní àlàáfíà tó ohun tí ó ṣe ni ó máa ń gbọ́n jù ní lọ́ni ọlọ́run ní yóò kù lẹ́yìn ọlọ́run ní jára kó bá àdábà tó olùkọ́ yìí náà torí òun náà bára jẹ́ nígbà tó hàn sí wípé ọmọ yìí ojú yóò lè wúlò mọ́
ògùn èyí attempted ó dà pé ó tẹ̀ ti gbé kíní jẹ bí nǹkan mo rò pé yẹn gangan ló jẹ́ káwọn ọlọ́pàá tún tètè arrest ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ gbà yìí pé òfu ẹni oníṣẹ́lómi ọlọ́run má jẹ́ ká ṣòfò ká sì máa kíyèsára ibi tí èmi ń lọ gbọ́n bẹ́ẹ̀ nìyẹn ká sì máa kíyèsára ẹgbà ló ṣe sábàbí eléyìí o àbí ọlọ́run níjà rírú ẹ̀ mọ́ ìwọ náà ìwọ tíṣà nílé ìwé tó wà ọlọ́run ní jẹ́ kó o lé ọmọ jáde nítorí owó lẹ́sìn ní kọ́kadà ọlọ́gbà ọmọ yẹn ọ̀rọ̀ ni. wá ṣé wọ́n yí pé kì í ṣe pé ìwọ náà mọ̀ torí ojú kòkòrò tá à ń sọ fún yín tẹ́ ń wá owó kérésìmesì lọ́rọ̀ yẹn ọmọ ọlọ́mọ ọlọ́run ní jẹ́ kó o lé síta kó jẹ́ wípé ọ̀kadà ọgbà wọ́n á mọ̀ pé wọ́n ló lé bẹ́ẹ̀ ni ọlọ́run ní jẹ́ kẹ́ni kọ́ mọ́ ń gbé ike wá lọ́rùn yàn kọ́ mọ́ ìwà máa gbé ike bọ̀ kó jẹ́ pé ike wá jábọ́ ń gbò fẹ́ cross títì ó tún wá fẹ́ padà ní mọ́tò gbá ọmọ ọlọ́mọ lọ́rẹ̀ gùsí wa. wọ́n á tẹ̀sí ẹ̀ wípé ta ló ní kó gbé ike wá ìjọba òsì ní kẹ́ ẹ gba ike wọ́n á tẹ̀sí ẹ̀ pé skul báyìí lọ́mọ yìí ń gbé ike lọ torí gbogbo ẹ̀ la sọ fún yín tó jẹ́ pé owó ló kù lọ́kàn yín ọlọ́wọ́ á jẹ́ ká gbọ́ eléyìí ò lọ́kàn àti nọmọ àbí òun náà ní iléeṣẹ́ ọlọ́pàá jẹ́rìí sí ẹgbà tí wọ́n máa fi ń kọ̀ǹtúrù bọ́n ṣe ń kọrin kàbájábọ̀ ilẹ̀ tí wọ́n ń pè ní ṣọ́ọ̀ṣì tí wọ́n máa fi ń bí tí àwọn ọmọ yẹn ń dùn tí wọ́n ṣe bí tí wọ́n ti ń tira wọn o èmi yẹ́sà èmi ní kẹ́ pé sà òun ni wọ́n ti tira wọn tí ẹgbà lọ gún ọmọ yìí lójú tí ò bá mẹ́gbà dání ẹ dákun nígbà tó ti jẹ́ pé ẹgbà ẹ̀ ló fi ń ṣàtọ̀nà kìíní tí ò bá mẹ́gbà dání ṣé yóò gun ọmọ lọ́mọ lójú bá a ṣe máa sọ ni àbúrò oníkọ̀ wá o láwọn iléèwé wa ọmọ kì í kú sọ́wọ́ oníkọ̀là àfikún oníkọ̀là náà ó mọ̀ wàrà o bí yẹn ṣe jẹ́ nìyẹn káṣojú òpó lè àbẹ̀wò nígbà tá a bá dé láti ẹ̀ka pé ọjà káṣojú òpó lè fáwọn aráalé. Hello, ẹ káàárọ̀ ẹ kó ètò ọlọ́mọba fún jù ú. ẹ kò yẹ sàmì o ẹ ṣeun. àjẹtí alukoro wa ń bẹ̀rẹ̀ ọlọ́wọ́ tó bọ̀ jẹ́ kó ṣàfàlà àgbàfàlà kú wa o. ọlọ́wọ́ la gbọ́ ọlọ́mọba o. ọwọ́ wọn ló máa pípẹ́ tó wọn la gbọ́ ọlọ́mọba. orúkọ tèmi náà ń jẹ ọ̀gá lálàdà ṣerò. ìnáwó pẹ̀lú fẹ́rẹ́ fẹ́ wọn mi fẹ́ràn ọ̀sán bí kọ̀rọ̀ kótó torí pẹ̀lú ọmọ ọdún ló ń bọ̀ yìí gbogbo àwọn ọmọkùnrin rẹ̀ sọ́gbọ́n ẹ̀rọ wáyé pẹ̀lú ògùn ètò ààbò kọjọ kó bá mú ológun gúdù gidi gan kọjọ tó lọ́wọ́ kọ́lẹ́ bá da àwọn ọmọ ọlọ́pàá wọn síta dáadáa kọ́lẹ́ bá wọn káwọn náà lẹ́kọ̀ọ́ kọ́ bá wọn rí lọ́sàn àṣekọ́ tó kọ́ ṣe lọ́mọ kó tún máa dàbà dà ní àmú àlọ́ àlùkò bọ̀ síta kọ́dà bá dáhùn bọ̀ wà lọ́dọ̀ fún wọn kó tó fi pẹ̀lú ọmọ ẹ̀ṣẹ̀ ọdún àdìlọ́ máa ṣàlẹ̀ ìwà láò. àmín ẹ ṣeun alàgbọ̀gá. ẹ káàárọ̀ sà. Jalal yẹ́sà. mọ́lẹ̀ bí abúlé alukoro náà o ọ̀sán máa bẹ̀rẹ̀ yà yọ. àmín. orúkọ tó yẹ kó bá ẹnà tìbí jáde ní Abẹ́òkúta lórí pa ọmọ sí ẹni mo fẹ́ mẹ́rin àti ìdá. bàbá ní káyọ̀ lọ́tọ̀ lókì náà bí ìṣèlú bá rìn sí i àìsàn tó bá gbé àwọn ìjọba wa bí wọ́n lọ́wọ́ nínú ẹ̀. torí pàtó bá ti sọ pé kọ́ máa ń lọ mọ́ skul àwọn náà ti yá ẹ̀pọ̀rọ̀ yàtọ̀ fún ẹ̀pọ̀rọ̀ ẹ̀ náà wọ́n ti bàjẹ́ láti lé wọ́n ti wá rí pé wọ́n ti ní kọ́mọ àwọn tó wá rí pé kọ́mọ náà sùn wọn àwọn tó wá ná wọn. nígbà tí ọdún mẹ́ta báyìí sí mo mú àwọn ọ̀nà láti rí báyìí àwọn ọmọ tó kọ́ rí báyìí mo mú wọn gbá mẹ́ta bàtà máa gbàlọ́ gbàlọ́ sí ìsọ́tì wọ́n ní kí bàbá ìdílé ẹgbẹ́ kílókọ́ pẹ̀lú sí wọn láti gbé gbàgbọ́ fẹ́ máa jà fẹ́ máa dà kọrú. ṣé ìrọ́jọ ọ̀rọ̀ jẹ́ ọ̀rọ̀ agbófinró lè gbà láti pé irú ìjà àwọn ọmọ yìí tòun máa kọ́ sáàsì mọ́. àwọn ló ti àwọn sùkọ́ lọ́wọ́ tẹgbẹ́ nítòsí àmì báyìí bí àwọn mẹ́ta àwọn sùkú mẹ́ta ọ̀rẹ́ kura àwọn jọ̀rẹ́ pẹ̀tẹ́ ọ̀pọ̀ gan wọ́n ti kó sùn wọ́n lọ jà ní. ṣé gbogbo nǹkan yìí ó ti wọ́n láti dé ìwádà fún aláṣẹ ọlọ́pàá àti alájìyà o àmọ́ o. ṣé àárín tẹ́ ẹ sọ yẹn lákòókò náà agbófinró ò ní bá òbí àtọmọ àti bàbá rẹ̀ gbénú ilé bẹ́ẹ̀ni. òbí fúnra ara rẹ̀ ní kó mójútó ọmọ rẹ̀ tó bá fẹ́ mọ̀ pé lóòótọ́ o òun ní nǹkan tó ń fẹ́ gbà lọ́wọ́ ọmọ lọ́jọ́ iwájú nǹkan méjì nìyẹn sì lè gbà alákọ̀ọ́kọ́ náà ní kó gba dáadáa kó mú un tó da wá bọ́ ńlé ẹlẹ́ẹ̀kejì náà ní kó mú un tí ò da wá bọ́ ńlé ó dìpẹ́ndì lórí bọ́ bá ti tọ́jú ọmọ rẹ̀. ẹni pé ó wà lọ́wọ́ òbí. bẹ́ẹ̀ni. ẹlẹ́fọ́ 090300008 ẹ kú ojúmọ́. ẹ kó èso yes sir. yes sir. ẹ jọ ìsúkú tí wọ́n ṣe mí tí mo fẹ́ ṣàlàyé. ilé ìjọba fi ẹ̀sán ká gbé pèyàn tàbí kẹ́kọ̀ọ́ méjìlél dòyìn wà ẹ jọ ẹ yí lọlẹ̀ ẹ gbé wọn kúrò please. Okay. àdúgbò bọ́lá jíbọ́lá yìí lè ní pé bẹ́ẹ̀ àwọn aṣèwé gbìyànjú pé àyè àwọn sáàbí ládùúgbò ikọ́ ṣẹlẹ̀ lọ́sọ̀ ọjọ́ tó kọjá mo ti fẹ́ wọlé tí mo ti ń pè tí mi ò rí bí wọlé nígbà tó ọmọ yẹn ń ṣèdánwò lọ́wọ́ irú àwọn ìkọjá bẹ̀ ṣẹ́ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ni pé wọ́n lọ sí ẹgbẹ́ torí wọ́n pọ̀ jù wọ́n wá kọ́ àwọn kan síta ipe kọ́ máa ṣèdánwò wọ́n ta nínú òòrùn lọ́sẹ̀ tó kọjá yẹn ṣé àmọ́ pé irú yẹn àwọn ọmọ tí wọ́n ní kò ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n rọ́ wọn òbí tọ́ wọn nílé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìtọ́ bá rí di bọ́sítà nínú wọn wọn ò ní délé ìwé
gbogbo wa ní Bọ́lá Ajíbọ́lá gbogbo wa lẹ́ máa rí wọn tó máa kọjá kiri tó máa ṣe bí àwọn òbí ṣe ní lọ́wọ́ láti ojúṣe wa òun ní ìjọba àti àwọn olùkọ́ náà láti ní sí wọn láti ṣe láti kó ọmọ síta nínú oòrùn nírú àsìkò báyìí pé wọ́n ń ṣe ìdánwò lọ́wọ́ irú ìdánwò yẹn irú ìdánwò wo náà ń ṣe ṣé mọ̀ pé bẹ́ẹ̀ náà corruption ti wà bẹ́ẹ̀ nítorí Ọlọ́run á fún wa ṣe. ẹ jẹun ìlú wa lójú gbogbo àráyè lágbára Ọlọ́run. àmín ẹ jẹun bó ti jẹ́ pé ẹ̀wọ̀n yìí dé wọn lọlẹ̀ ṣùgbọ́n vital point ni wọ́n rí sí ń bẹ̀ yẹn ẹ jẹ́ ká mọ̀ pé kàn sí kí alukoro lè dá ìdáhùn méjèèjì. tọ́ ojú òpó yẹn ibàkan lẹ́kọ̀ọ́ ní Facebook ń bí àmọ́ bóyá alukoro ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ yìí lẹ́yìn tí arákùnrin Bankole Samuel Olúbáyọ̀ tí wọ́n sọ ọ́ ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní agbègbè Òkè Ṣokòrè lórí ikú ọ̀gbẹ́ni kan Aláùsá Nurudeen tí àwọn agbanipa tí wọ́n ṣekú pa lágbègbè Òkè Ṣokòrè. bẹ́ẹ̀ ṣe ń sọ náà mo ti ń gbọ́ so tí a bá dé tá àti ìgbọ́n tá àti máa ń parí àgbọ̀lọ̀ sí lórí ẹ̀ so tó bá yẹ kó bẹ́ẹ̀ náà lórí tó bá di jọ́ mẹ́jọ a máa sọ àlàyé lórí ẹ̀. ẹ jẹ́ ká ń gba ìpè lè kí n wá béèrè kankan lọ́wọ́ alukoro. hello 0903000 ni màá dá ojú ẹ̀ kọ́ nígbà tí ọlọ́pàá bá ń dá mọ́tò dúró fún ààbò àwọn ọlọ́pàá ní òkìṣe láti tàbùkù tàbí láti rédíkùlé iṣẹ́ ọlọ́pàá o nígbà tí àwọn ọlọ́pàá bá ń dá mọ́tò dúró yálà láti yẹ ìwé ọkọ̀ wò tàbí láti worú mọ́tò bẹ́ẹ̀ kínníkínní bóyá kò gbé ẹrù òfin tàbí àwọn tí wọ́n wà nínú ọkọ̀ bẹ́ẹ̀ ewu ló dáa jù kí ọlọ́pàá wà níwájú mọ́tò yẹn gangan ká máa fẹ̀yìn rìn kí mọ́tò yẹn sì máa súnmọ́ wa díẹ̀ bá ṣe ń fẹ̀yìn rìn lọ sí apá ibi tá a fẹ́ kó páàkì sí òun ló dáa jù ni àbí kí a wà ní ẹ̀gbẹ́ mọ́tò yìí ká sì máa ṣe atọ́nà ẹ̀ lọ sí ibi tí a fẹ́ kó páàkì sí ewu ni ẹrù wípé ó yẹ kí àwọn agbófinró wa máa ṣe. alákọ̀ọ́kọ́ náà kò sí ní tí ọ̀daràn méjèèjì okay. kọ̀ǹdíṣàn ẹni tí ẹ fẹ́ mú àti nǹkan tẹ́ ẹ fura sí ń pa rẹ̀ ni ó dìtámì ọ̀nà tẹ́ ẹ máa gbàdá dúró ẹni tó gbé dọ́ọ̀gì sìn àbí tẹ́ ẹ mọ̀ pé bóyá nǹkan palára ń bẹ lára rẹ̀ tó yẹ pé àti ẹjọ́ wà nú ọkọ̀ gan wọn ọ̀ma bọ̀ ojú tó ń tọ́ wa ń ta fi wò ó ti yé òun nígbà tí a bá padà fi bẹ̀rẹ̀ sí máa ń sáàsì wọn náà tán wà nú ọkọ̀ mọ̀ pé àṣìnú òkú gan làwọn gan wà táwọn ọmọ bọ́ ọlọ́pàá tó bá máa ṣerú ẹ̀ ó gbọ́dọ̀ smart ó gbọ́dọ̀ jáfáfá. bẹ́ẹ̀ ni ta ló lè ṣerú ẹ̀ fún ó lè ṣerú ẹ̀ fún bóyá ọkọ̀ èrò torí náà ní fẹ́ dáràn ó mọ̀ pé ó yí sí láti trace òun pẹ̀lú èrò rẹpẹtẹ pẹ̀lú èrò kẹ̀kẹ́ nǹkó ìyẹn báyẹn bóyá private car ní títí ń dáná ní wípé kọ ìyàsẹ́gbẹ̀ẹ́ kọ́ máa fi bẹ́ẹ̀ pé yàbáyì tó náà bá rí lọ gbà lọ́wọ́ rẹ̀ òun náà ní fẹ́ sá tó bá dẹ̀ swimboat fọ́táyà ẹ̀ ó ti túmọ̀ sí pé dánilé bẹ́ẹ̀ kọ̀ gan tẹ̀ ń dá dó gan bóyá bá ní àfikún tẹ́ ń kó lọ kí ló fẹ́ sá sí bọ̀ kì í ṣe náà gbòòrò ẹgbẹ́ wà pọ̀ fẹ́ yìnbọn mọ́táyà àwa lọ bá èèyàn kì í ṣe náà gbòòrò so ọ̀nà méjèèjì yẹn kò sí bọ́lọ́pàá tó bá mọ̀ pé ó please òun tó fi lè gẹ́ẹ̀tì rìsọ́ọ̀tì ní kó lò. ohun tó jẹ́ kí n sọ léyìí ni pé lọ́pọ̀ ọgbà láti máa ń gbọ́ nípa káwọn ọlọ́pàá dúró síwájú mọ́tò bóyá wọ́n fẹ́ dá mọ́tò yẹn dúró tí ó sì jẹ́ pé awakọ̀ míì ọlọ́run ló mọ̀ bóyá ó ti gbà pé ìmí ilé ti mu tíyó ìmí ilé ti mu oògùn olóró ìmí gan-an ó lè jẹ́ ògbólógbò apààyàn ni tó sì ń wọ́nà àti sálọ wípé tí ọ̀pọ̀ ọlọ́pàá ti kojú ìjàmbá lọ́pọ̀ gbà òun ló fa ìbéèrè tí mo béèrè yẹn sá. so mo sọ́tà sí yé mi ṣàlàyé ó depend lórí condition tó bá bá. ṣùgbọ́n kò sí bí èèyàn ṣe lè láyàtọ̀ tó bá ti rí jìtá tó yàtọ̀ sí Sunny Adé tẹ̀ ń gbé dání yẹn yóò rore kó tó fẹ́ sá lọ. tí ìbá ti ṣe pé bóyá òun gangan fúnra rẹ̀ gan ọ̀daràn pọ́nbélé tí wọ́n ti ń lébọ̀ láti ibìkan tó yẹ pé tí wọ́n bá sì mú mọ́lẹ̀ ń bẹ̀ wàhálà tó ni. ọ̀dà pé màá àwọn èèyàn sá ọ̀dà nísìn báyìí nísìn ó fi ọkọ̀ tí ń gbé bọ̀ ó fi kó ban bí AK-47 ó dì sẹ́yìn. gbogbo ọ̀nà ni ó fẹ́ gbà. ó sì mọ̀ pé òun nìkan kí wọ́n mọ̀ tí wọ́n bá fi lè mọ̀ òun. wọ́n á tírèsì ẹ̀ tá a bá fa gbùrùgbùrù gbọ́dọ̀ fa gbó. àwọn tí wọ́n bọ́bá kan baba nísàlẹ̀ yọ kan baba nísàlẹ̀ ni yọ kan baba lókè yóò fẹ́ wá mi sí bí ó sì sá. kò sígbà tí ò ní kọjá sàlẹ̀ náà. bẹ́ẹ̀ ni. tó ẹ jẹ́ ká tó wọlé mi lórí la. ẹ lọ́wọ́. ẹ káàárọ̀ sà. ẹ
yes sir. ọ̀dà ẹ ṣeun sir. oyè tó fi ń jẹ oyè tó tọ́ sí ń gan ni ọlọ́run nígbà lọ́wọ́. àmín. àtúnlù ṣe bẹ́ẹ̀ jẹ́ yẹn bẹ́ẹ̀ ṣe ń túlù ṣe bẹ́ẹ̀ tó ara tiwa náà ṣe ọlọ́run àdúgbò máa tó tìǹ náà ṣe. àmín. mo kí gbàgbá yìí náà mo lè fi aṣojú ayé tó. ṣẹ́ni lórí ọ̀rọ̀ àwọn ọmọ ní ìwé yẹn ni mo fẹ́ dá sí púpọ̀. ẹni ó ti bàjẹ́ láti ẹja ti bàjẹ́ látòrí látọjọ́ tó ti pẹ́. òtún bàtà wá fẹ́ káwọn gbogbo náà lọ sùn ìbàjẹ́ náà ti wà sùn láti ìgbà yẹn náà wá peléke sí ni. nígbà tí nǹkan bíi secret court ti ń tàn láti secondary láti higher institution dé secondary school ìgbà ó ní òníwọ́ primary ìgbà ó ní òníwọ́ nursery. lóde ẹ wá sí gbogbo àwọn òbí ń gbìyànjú èmi ò sí torí ọ̀rẹ́ òbí lèmi náà wà òbí ń gbìyànjú òbí tó máa ṣojú ìjáde ńlẹ́ láàárọ̀ tó lọ skul tí bàbá ti lọ bí jíjẹ àti nínú kí àti lọ tọ́mọ òde skul. ẹgbẹ́ tí àwọn akpọ̀lẹ́ ìjọba ti rí ẹbí housing estate ní bọ̀bọ̀ àwọn tí wọ́n jẹ́ tíjà tí bàbá wọn jẹ́ tíjà wọ́n ti lọ skul àwọn máa padà wálé pẹ̀lú àwọn gáàjì wọn wọ́n máa ṣe bó ṣe wọ̀n tí a bá ti gbogbo àdúgbò dẹ̀ máa dá ní. òde tó jíjọba bẹ́ẹ̀ ti rí ọdún tó ń bọ̀ yẹn tó fẹ́ fún ẹgbẹ́ ìjọba mọ́sù àwọn kọ́ wà lábẹ́ pé kọ́ fún ọmọ lẹ́wọ̀n tó rí pérépéré wọ́n ń gbé bọ́ọ̀sì kiri ló ń sì wọ́n lẹ̀. ọmọ tí ọmọ mi pamọ́ lọ́dún kan kódà mo ní tó fẹ́ fọ́ọ̀mù lọ́kùnrin mi lásìkò mo ní kó máa gbọ́ọ̀mù ni. tó kọ́ fún ṣe ọlọ́wọ́ fún wọn ṣe kọ́ gbé bọ́ọ̀sì kiri kan kọ́ máa mú wọn kiri gbogbo wọn sọ wọlé ẹ ṣe o. ẹ ṣe àdúpẹ́ sà ẹ ṣeun ọmọ yẹn mo rò pé òun ò tí ì lọ sí skul tiẹ̀ òun ní girama abegolowi tó ẹ jẹ́ ká tún ìjà ìjà láàlú mo gbọ́ àmì kankan báyìí pé ọmọ ń lára yẹn nù. ṣé o mọ̀ ìyá ọmọ yẹn ni ẹ jẹ́ ká tún ẹ jẹ́ ká tún pé fún ìkàlù kúrò kó wa pọ̀ ẹ jẹ́ ká tún sí yes sir. àgbà sọjí láti ilé ìran ló sọ̀rọ̀. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà. àwọn ìbéèrè kan wà tí mo ti fẹ́ béèrè ti fẹ́ mi láyé ń wọlé ni. ẹ jọ sà mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀gá ọlọ́pàá tó wà bẹ̀rẹ̀ sọ̀rọ̀. wọ́n ń gbọ́ sà. àwọn tó ń gbé mọ́tò káàkiri títì ọdún mélòó ló yẹ kí mọ́tò kéèyàn máa wa mọ́tò ọmọdún mélòó ló yẹ kó pé kó wa mọ́tò. ó bẹ̀ wá pé ọmọdún yẹn àwọn tẹ́lẹ̀ pé yọ̀ǹgù ń wa mọ́tò ẹ̀ẹ́dì ìgbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ mu náà ti rówó tó bẹ̀rẹ̀ mọ́tò. àwọn kan tó ń dáwọ́ láàrin lórílẹ̀‐èdè yìí nìyẹn o àwọn ọlọ́pàá níṣẹ́ ṣe o. lákòókò ní ojú mọ́tò yìí tó máa bá ìlú ní lábẹ́rẹ́ dàwé ẹ̀wò tó gbàgbọ́ àbẹ̀rẹ̀ gbé sọ́fíìsì kọ́ńbẹ̀ tó gbé lọ́wọ́ ẹ̀ yóò ló bẹ̀rẹ̀ ṣẹ́ yóò ló dáyé. lákòókò náà ìgbà tí nǹkan máa tìkù ẹ̀ ń bẹ́ nǹkan máa tẹ̀yì. ìyẹn ní sẹ́kùn àwọn ọmọ tẹ̀ sọ̀rọ̀ ẹ̀ obìnrin mélòó ló wà ní ọkọ ọkùnrin mélòó ló gbó tìyàwó ẹ̀ ọmọ tó ń dá ilé mélòó lọ́dọ̀ sí lórí ọmọ ọgbọ́n tí wọ́n mú wọn gbọ́dọ̀ kan ṣe tóun ni gbogbo ẹ ti dàrú ọlọ́run àbáwá tó ọlọ́run pẹ̀lú àdúrà fẹ́ gbọ́ ìbéèrè fẹ́ dá ìdáhùn lórí ìbéèrè ni o. ìbéèrè yín tẹ̀ ẹ sọ kò rọra rẹ̀ ìṣẹ́jú kan péré. bí wọ́n bá ti pé ọmọ 18 years ó lẹ́tọ̀ọ́ láti decide yàtọ̀ pé fẹ́ wakọ̀ gan lásán ó lẹ́tọ̀ọ́ láti decide fún nǹkan tó bá fẹ́ ṣe bí yẹn ti wà nù tó wọ́n bá ti pé ọmọdé gan ní ìgbà míì ìyá máa ti kékeré lówó kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n àwọn tí o ní owó yẹn náà tá a mọ ṣọ́ọ̀ṣì bí tó ti lówó bọ́lọ́wọ́ bá ti mú ọ náà ẹ̀yà aráàlú náà lẹ́ẹ̀ máa ké káàkiri pé wọ́n ti tó mú lágbájá o wọ́n ti ti tàmàdó o wọ́n ti kéde kankankan o ẹ̀yin náà lẹ́ẹ̀ jìkẹ́ ọlọ́pàá ṣiṣẹ́ rẹ̀ bó ṣe yẹ kó ṣiṣẹ́ ẹ̀yin náà lẹ́ẹ̀ ń ké ṣùgbọ́n tí a bá mú tí a bá discover wípé bẹ́ẹ̀ ọ̀nà tó bẹ̀ lówó ọ̀nà fraud ni ibi tó bá yẹ ká taari ẹ̀ sí wọ́n taari ẹ̀ síbẹ̀ yóò dá pé kò dá wádìí ọlọ́pàá dúró kò dá sí ọlọ́pàá dúró báàrin yẹn ṣe jẹ́ nìyẹn. tó ẹgbẹ́ tí ìbéèrè òun ẹ ti gbọ́ yìí àwọn ẹni rìjúwáì lórí ètò sísan láàrin lónìí àkànṣe ti ọjọ́rú Wednesday sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tí wọ́n wà ní abẹ́ akí ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Bámi Abíọ́dún Mustapha Alamutu ìwòye ọjọ́ mẹ́jọ commissioner of police mi ni a máa sọ nípa wọn pé wọ́n ti gbé wá sí ìpínlẹ̀ Ògùn bí láì ṣeré nìyẹn o ìran kan lọ ìran kan ń bọ̀ àwa gbà á ní àdúrà bí ọ̀gá Abíọ́dún Mustapha Alamutu PSC bí wọ́n ṣe ń fi ẹ̀yìn tì wọ́n fẹ̀yìntì láyọ̀ wọn ní fẹ̀yìntì lé kú lọ́wọ́ wọn ní fẹ̀yìntì lé àrùn lọ́wọ́ ọwọ́ wọn ni wọ́n sì máa fi gba ẹ̀tọ́ wọn Ọlọ́run á wá wo ọlá gbogbo iṣẹ́ rere iṣẹ́ dáadáa tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Ògùn
èrè ni ọlọ́run bá mi san àwọn náà ẹ̀san rẹ̀ ni ọlọ́run bá mi san wọ́n gbogbo àwọn ọ̀gá tí wọ́n wá kù ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá lélẹ́wẹ̀ rẹ̀ ọ̀gá ọ̀jájú ní CID section ni àti àwọn ọ̀gá tó kù gbogbo tí a lè dárúkọ wọn tán tó lágbára ọlọ́run ọwọ́ tí náà lẹ́ẹ̀fi gba ìtọ́ yín lágbára ọlọ́run ẹ̀yin lẹ́ẹ̀ máa mú àwọn ọ̀daràn balẹ̀ ọ̀daràn ò ní rí yín mú lágbára ọlọ́run. àkókò àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn SP ọmọlọ́lá Odùtọ́lá akínwọn ọ̀gá wa ASA Afọláṣadé Olúwọlé mama the only female àbí second female ọ̀tún ìyálòde àti Ṣadé tó àkí àwọn náà kí n má sì gbàgbé láti túbọ̀ kí ọlọ́jọ́ bí ọ̀sẹ̀ tó lọ àbí SP Badmus cousin Ọ̀pẹ́yẹmí bí wọn tiẹ̀ mú kéèkì wá àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn. mo rò pé bí ẹ̀mọ́ náà máa rán yín sí mi ni. ẹ lórí wọn lọ́fíìsì wọ́n tẹ̀ ti ṣètò kan dé yìí. sí ètò ẹlẹ́lẹ́gbẹ́ wọ́n ṣá lọ síbẹ̀ lórí wọn lè máa gbé ọ́fíìsì wọn ni. ẹ lórí rẹ̀ ní gúnjọ bí. kò pọ́sibù kí àlejò. jalè là mọ́ yín lọ. bákan náà kí ẹgbẹ́ mi dáadáa kọ́mọ́nà Adéyẹmí àwọn ti Sona Dragon Squad nìyẹn lábẹ́ Assistant Inspector General of Police àwọn ti oníkan àbí ọ̀gá Akim Adéyẹmí Sona Dragon Squad ZDS mo kí yín púpọ̀ ẹ̀kú àdúró ti wà ní gbogbo ìgbà ọlọ́run bá Olódùmarè kò ní fi yín lẹ̀ Akim wádìí méjì lọ́dọ̀ mi Alhaji Akim Lawal bala wí ládìgbẹ́ kò ní burú kò ní fẹ́ burú kò sí ní bàjẹ́ láṣọ bá mi Olódùmarè gbogbo àwọn ẹ̀kọ́ tá a jọ mẹ́tò wa dúpẹ́ lọ́wọ́ wọn Kẹ́hìndé ọmọ Fálẹ́yẹ òun ni àmójú ẹ̀rọ nígbà tí Kafayat Priska kírun mi ń jẹ́ kí ẹ máa rọ lórí ẹ̀rọ ayélujára pàdé àwọn ẹ̀kọ́ míì lórúkọ tèmi arábábá àròyìn fún gborílẹ̀ ìgbòrí bàbá fẹ́rẹ̀ gbogbo olú ẹ̀gbá ọ̀kan lọ́mọ fún gbòòlù tó kú àtúnlùṣe àdínì ọ̀fẹ́ ṣeun ti ya. àríyọ̀ lórúkọ tèmi igbóra làṣàkó ire o.